a sì sọ sẹ́tẹ̀ ń ṣe pé apààyàn ní ẹni tó dá yín ká tó dẹ́gbẹ́ yín kalẹ̀ tó dá kíní yín kalẹ̀ apààyàn ní apààyàn gbogbo ayẹ kíní kan wọ́n bẹ̀rẹ̀ sí ta wọ́n máa tó wá kọ̀ fáwọn ẹni sí ìyá sì ta nǹkan tí wọ́n fi ń pààyàn a sọ bí tí wọ́n ti pààyàn àtàwọn èèyàn tí wọ́n pa ṣé kèfèrí wà mọ́ ní Saudi tàbí ní Hijaz jọ́nà kò sí kèfèrí mọ́ mùsùlùmí gbogbo àwọn tó lóhun ṣe jihad lé lórí mùsùlùmí gbogbo wọn tí wọ́n kíhùn àfáà wà nù wọn láwọn àfáà mẹ́sàbí tí wọ́n wà lórí mẹ́sàbí Hanabila tí wọ́n jẹ́ kùdọ́ tí ń jọ náà ní Ardul Hijaz gbogbo wọn gbé pa lórí kíni lórí wọn àtẹ̀lé wọn sì fẹ́ dájọba kalẹ̀ ìjọba òun ló wà ń bẹ̀ ní ìsìn tí wọ́n ń lò ẹ̀rọ bẹ̀rẹ̀ sí bayé jẹ́ so ẹ̀wọ̀n là ń sọ fáwọn tí wọ́n láwọn fẹ́ ya Yorùbá fẹ́ ya ẹ múra ẹ rí pé ẹ̀yin tẹ́ bẹ̀rẹ̀ ogun yẹn kọ́ lẹ fẹ́ parí ẹ lè rẹ́yìn débi tẹ́ ròyìn ogun torí pé yóò bú yẹ́kẹ́yẹ́kẹ́ ní àwọn kan ti dúró tí wọ́n ń wò yín tí wọ́n pamọ́ àwọn foot soldiers fáwọn Boko Haram yìí wọ́n ń fẹ́ kí wàhálà ṣẹlẹ̀ ní àwọn náà wà bọ́ sáàrin ìjà ẹ wo ẹ̀yìn kí lórúkọ ẹ̀ Súríà àwọn kan ní wọ́n dìde ní wọ́n sọ pé ìjọba tó ń bẹ àwọn òfẹ́ wọ́n ṣàbòsí fáwọn akẹ́ni kankankan ni wọ́n bẹ̀rẹ̀ fìtínà Amẹ́ríkà dẹ̀ fún wọn ní nǹkan jà wọ́n bọ́ síjà tán wọ́n ṣe làwọn ICC gbàbẹ̀ wọlé àwọn dẹ̀ jókòó síbẹ̀ àwọn wà ń bẹ̀ nìsìn so ìjà di yẹn pẹ̀yẹn ni kí ni iṣẹ́ ICC ṣóhun náà ń bájọba jà ní àbọ̀ ń bá wọn tọ̀hún jà so wàhálà yẹn wà ń bẹ̀ dì sí wọ́n sọ gbogbo olùdáhóró tí wọ́n bá jìnà tá ìbámọ̀ yẹn ẹ wo Libya tó sí bí Gaddafi ni ò dá ọyá ilé ẹṣẹ́ kìíní wọ́n dẹ̀ dìde wọ́n ṣe sáwọ́rà wọ́n lè sáwọn tó lé yẹn ni wọ́n wá wà ń bẹ̀ ní ìsìn àbáwọn ICC iswa wọ́n ti wọ́bẹ̀ gbogbo àwọn tẹ́ ń pò ní tọ́gbà alálùsùn náà wọ́n ṣe kìíní wọ́n fẹ́ kí kìíní kan ignite wàhálà láti dádáwó láti wọn kalẹ̀. ṣe rí ẹ̀sìn Islam ẹ̀sìn àwọn apààyàn ni èèyàn ọmọ Oòduà ẹ padà lọ lé yín nǹkan tó bá ń ṣe ní kẹ́ ẹ lọ máa bá wọn ṣe èròǹgbà àwọn ará bíi ní pé kí wọ́n tàn gbogbo wa sínú ẹ̀sìn yẹn ká wà ń kòròfo kán dẹ̀ pa gbogbo wa wọ́n á máa pa wá díẹ̀ ẹ wo nǹkan tí ẹ̀sìn Islam sọ wọ́n dà ní Sudan wọ́n máa sọ ilẹ̀ ọlọ́ràá wa wọ́n máa sọ di ilẹ̀ aṣálẹ̀ ẹ̀sìn yìí ẹ̀sìn àwọn apààyàn ni ẹ̀sìn Fúlàní ni wọ́n ti wà káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ń sìn ẹ̀yin ọmọ Yorùbá ẹ kúrò nínú ẹ̀sìn yìí nǹkan tó fẹ́ kó ṣẹlẹ̀ sí wa ni ogun abẹ́nú àní gbọ́ra wáyé wọ́n á lè máa pa wá ẹ jí ẹ má sùn ẹ padà lọ lé yín nǹkan tó bá ń ṣe ni kẹ́ ẹ lọ máa bá wọn ṣe ẹ ka Sahih Bukhari 25 àti Quran chapter 2 verse 216 ká gbọ́ nǹkan tó sọ. Sahih Bukhari 25 ó ní narrated by Ibn Umar ló gba ẹgbàá wá yìí wá. Allah's messenger said Muhammadu òjíṣẹ́ Allah sọ pé I have been ordered by Allah to fight against the people. Ó ní Allah ti pa òun láṣẹ kóun máa gbógun ti àwọn èèyàn kóun máa pa àwọn èèyàn káàkiri until they testify that none has a right to be worshipped but Allah and that Muhammad is Allah's messenger. Títí tó máa fi jẹ́rìí pé kò sí nǹkan táwọn gbọ́dọ̀ jọ́sìn fún àyàfi Allah Muhammadu òjíṣẹ́ Allah dẹ̀ ni and offer the prayers perfectly wọ́n á dẹ̀ máa kírun and give obligatory charity wọ́n á dẹ̀ máa yan sàká. So if they perform that ó ní tí wọ́n bá ti ń ṣe nǹkan yìí then they save their lives and property from me. Wọ́n ti gba ẹ̀mí wọn àti dúkìá wọn là lọ́wọ́ òun Muhammadu àti àwọn mùsùlùmí except for Islamic laws àyàfi tó bá jẹ́ nínú òfin ṣẹ̀ríà bá mú wọn. And then their reckoning will be done by Allah. Lẹ́yìn yẹn iṣẹ́ wọn Allah ló máa dájọ́ ẹ̀. Iṣẹ́ tí Allah gbé fún Muhammadu àtàwọn mùsùlùmí tó bá tẹ̀lé Muhammadu ni pé kí wọ́n máa pa gbogbo àwọn èèyàn tó máa fi sọ pé láì lọ́ọ́ fi jẹ́ pé gbogbo bí tó bá ti gbé ẹ̀sìn Islam wọ̀ ìpayín keke ẹkún òfò àti àdánù ó máa wọbẹ̀
nǹkan tó máa kọ́kọ́ ṣe ni pé gbogbo nǹkan tó bá jẹ́ agbára fún yín wọ́n á sọ pé ṣíríkù yín kẹ́ lọ dànù, kẹ́ ẹ kọ̀yìn sí àwọn onílẹ̀ yín kán lè bá a rí yín pa dáadáa. Ẹ ká tún lọ sí Quran chapter 2 verse 216. Ó ní a ṣe ogun ẹ̀sìn ní ọ̀ranyàn lé yín lórí, ohun ìkórìíra sì ni fún yín, ó sì lè jẹ́ pé ẹ kórìíra kinní kan kí ohun náà sì jẹ́ oore fún yín, ó sì tún lè jẹ́ pé ẹ nífẹ̀ẹ́ sí kinní kan kí ohun náà sì jẹ́ aburú fún yín. Allahu nímọ̀, ẹ̀yin kò sì nímọ̀. Allah ní òun ti ṣe ìjà jàgídíjàgan kẹ́ ẹ máa pààyàn ní ọ̀ranyàn lé yín lórí. Ẹ wá bira yín, ṣọlọ́run lè sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí? Ẹ̀yin èèyàn wa, ẹ̀sìn Islam ẹ̀sìn àwọn apààyàn ni. Ẹ̀sìn Islam ẹ̀sìn ọ̀dájú ni. Ẹ̀sìn Islam ẹ̀sìn adàlúrú ni. Ẹ̀yin èèyàn wa, Allah ò kì í ṣe ọlọ́run. Gbogbo nǹkan táwọn àáfàá sọ pé Allah lọ́lọ́run sọ pé irọ́ ni o. Ẹ̀tàn ni wọ́n ń tàn wá, Fúlàní ni wọ́n fẹ́ bẹ wa jẹ́ kán lè bá a gba ilẹ̀ lọ́wọ́ wa. Ẹ jí ẹ má sùn. Àwọn ará bíi ti wà ní gbogbo inú igbó wa nílẹ̀ Yorùbá, wọ́n tún wà láàárín wa. Gbogbo àwọn ọlọ́kadà wa Fúlàní ni wọ́n. Ó yẹ káwọn ọmọ Yorùbá ti máa pariwo pé àwọn ò fẹ́ àwọn ọlọ́kadà tó jẹ́ Fúlàní yìí mọ́, pé kí wọ́n máa lọ sílùú wọn. Ẹ̀yin èèyàn wa, ẹ ṣì ń sùn. Àwọn ará bíi wọ́n ti mọ woro sí woro. Wọ́n dẹ̀ ti sọ fún wọn pé jihad ti bẹ̀rẹ̀. Táwọn Tinubu bá ṣe ń pa wá, àwọn ará bíi náà máa ṣekú pa wá. Ẹ jí ẹ má sùn. Ẹ̀sìn Islam ẹ̀sìn àwọn apààyàn ni. Allah kò kì í ṣe ọlọ́run Olódùmarè, èrè lásán ni. Paracetamol 10 naira ó lágbára ju Allah lọ. Mo sọ yìí mo dúró. Ó dìgbà.